ó kún o mo dẹ̀ kí kété yẹn olólùfẹ́ mi o a kú múra ọdún o ọdún á bá alára mu o à ṣe yìí ṣàràmọ́dún o èmi olólùfẹ́ rin ni o àyàbá Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété èmi ègìrẹ́ òrìlà kí ọba ọmọ ní mi ké sí ló ní òǹjàre ìwé alẹ́ mi o káyá kí olólùfẹ́ ra ọmọ lọ́jọ́ òbí òní o káàdẹ̀bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè wó tún mọ́ ọdún kan ó tún mú kún ọjọ́ orí rẹ̀ ẹ̀ẹ̀mẹ̀sán ní méjì o ké ìṣedikin Alex Ayọ̀dèjì Ògúndọ̀là ọkọ ọmọọba Adépọ́nmilé akọ̀wéra lẹ́tọ́ lédè Èkìtì òun lọmọ lọ́jọ́ ìbí èní o ọmọláyájọ́ ni olólùfẹ́ ra o ọjọ́ 12 oṣù 12 ọdún òun náà bí olólùfẹ́ ra ẹ̀mí rẹ̀ á ṣe ọ̀pọ̀ ọdún láyé o. òní lọ́dún rẹ o ayé òní lọ́dún rẹ o jàre òní lọ́dún rẹ wẹ̀mẹ̀ ayàyọ̀ ọmọ náà ayé mẹ́ àbá ọlọ́run kọjẹ́ o káre o Dikin Alex Ayọ̀dèjì Ògúndọ̀là ọmọ ọlọ́lá kó jóyè méjì pọ̀lẹ́ rẹ̀ kan ṣoṣo òun ni Dikin òun náà dẹ̀ tún ní akọ̀wé ràn ní ilé ìjọsìn Wosem Christ Apostolic Church ní ìlú Italy ó dẹ̀ jẹ́ ọ̀gá iléeṣẹ́ Dèjìdọ́lá Auto Transport ní Bergamo ní ìlú Italy ó bọ̀wọ̀ fọmọdé ó bọ̀wọ̀ fàgbà ó tẹra mọ́ṣẹ́ rẹ̀ dáadáa ó dẹ̀ ní ìtẹríba ẹ bá ní kankan ìjà o ó dẹ̀ là ó sí bó ṣe tọ́jú ẹbí ní tọ́jú ara kẹ̀ tọ́jú ilé kẹ̀ tọ́jú ọ̀nà rẹ̀ bó ṣe tọ́jú ìyẹn òbí rẹ̀ ní tọ́jú ìyẹn ọmọ àti ìyàwó rẹ̀ àti ẹ̀gbọ́n rẹ̀ àti àbúrò rẹ̀ bẹ́ẹ̀ náà dídè ṣe ìtọ́jú arúgbó dáadáa káre o wà pẹ́ láyé o ìdíkìn rere ọmọ dédé ìpè díkìdíkìn láàrin ìmọ̀ ọlọ́run ọ̀nìyàn kọ́ ọmọ ọlọ́run náà mèyí pé ní díkìn rere òwe ọ̀yà rẹ ọmọọba Adépọ́nmilé ọmọ Adéṣídà ọmọ Àkúrẹ́ olóyè mẹ́kùn Àkúrẹ́ lómi méjèèjì kàn pé gègì làlà àlàkàn yín perí àládomi ọmọ èké mi bá wa kí ọ dáadáa ò ọkọ̀ ọ̀hún pé wo kú ọdún pé wo kú ìyèdú o pé èmi rẹ̀ á ṣe ọ̀pọ̀ ọdún láyé o àti ọmọ rẹ Oyin Kọ́nsọ́lá Ọládìméjì àti Olúwaṣemílóore àtàwọn kòkù ayékèmí akí ọ o bẹ́ẹ̀ náà làbá rẹ̀ o àti èyí rẹ̀ o olóyè Ẹ̀mìlà Ògúndọ̀là ti ìlú Kẹ́rẹ́ Èkìtì èkémi bá wọn kí o pé wo kú ọdún wo kú ìyèdú o pé wo kú ìtọ́jú o bẹ́ẹ̀ náà lẹ́gbọ̀n rẹ̀ o ẹ̀mọ́mì rẹ̀ kékeré kọ́ máa ń gbé ọsọ́sẹ̀ líkété ò gbà ìyáàfin Lydia Akínọlá ìkíni kí ọ pé wo kú ọdún wo kú ìyèdú o bẹ́ẹ̀ náà ni àna rẹ̀ àbá rẹ̀ kékeré àti èyí rẹ̀ kékeré olórí rẹ̀ alàgbà Adémọ́lá Philip Adébáyọ̀ kété mọ̀ sí bàbá Philippo nílùú London èkémi bá wọn kí ọ wo kú ọdún wo kú ìyèdú àti kété ẹbí Adébáyọ̀ bẹ́ẹ̀ náà ni àbá rẹ̀ o ọmọọba Michael Adéṣídà Adéníyì àti olórí rẹ̀ àti kété èèyàn àna rẹ̀ yàn pátápátá ayékémi akí ọ láàrin kọ́ni kankan pé wo kú ọdún pé wo kú ìyèdú o pé ẹ̀mí rẹ̀ á ṣe ọ̀pọ̀dún láyọ̀ àti gbogbo ẹbí Adéṣídà bẹ́ẹ̀ náà ní kété ẹbí rẹ̀ ọkùnrin hàn o ẹ̀gbọ́n rẹ̀ ìyẹn àna rẹ̀ ìyẹn àbúrò rẹ̀ hàn ayékémi akí ọlọ́kọ̀ọ̀kan pé wo kú ọdún wo kú ìyèdú o ẹ̀mí rẹ̀ á ṣe ọ̀pọ̀ ọdún láyé o bẹ́ẹ̀ náà ní ẹbí rẹ̀ obìnrin hàn o ẹ̀gbọ́n rẹ̀ àbó rẹ̀ àti ọ̀yà rẹ̀ hàn ayékémi akí ọ wo kú ọdún wo kú ìyèdú o pé ẹ̀mí rẹ̀ á ṣe ọ̀pọ̀ ọdún láyé o bẹ́ẹ̀ náà ní kété ojúlùmọ̀ rẹ̀ pátápátá nílùú Italy àti nílùú UK àti Nàìjíríà kété ọ̀rẹ́ rẹ̀ láàrin kọ́ni kankan àti kété ọmọ òjọ Wosem Christ Apostolic Church ayékémi akí ọ pé wo kú ọdún wo kú ìyèdú o bẹ́ẹ̀ náà lèmi náà o ẹ̀gbọ́n rẹ̀ àtàtà èyí rẹ̀ kékeré káre wà bomi mo ti lọ lówájú ni mo máa ń rí ọ lẹ́yìn inú mi dùn sí ọ o pé wọ́n jẹ́ àbúrò mi wo kú ọdún wo kú ìyèdú o ó ti wí kí mi àkìhún o ó mo ti wí kí mi àkìhún o òtútù bí ẹja omi aláọ̀ ìmí ni Ayọ̀dèjì mo ti wí kí mi àkìhún o owó ọlọ́mọ olóòkè méjì takọ́tábó olóṣùtà ọrùn kẹrẹ ọ̀rọ̀ lẹ̀ bàbá òkè owó ọlọ́mọ alálẹ̀ yẹ̀rọ̀ rẹ ọmọ alálẹ̀ kan kọ́ bí ogúnràn kan yín gba oṣù tọrẹ owó ọlọ́mọ apajájẹ mòbó ọ̀yà jẹ ṣojú ríro kẹ́yìn èsìdálẹ̀ olè àbá rẹ ni mo tún yàbára mo tún kì ọ́ súlé ìyè rẹ o ọmọ olókẹ̀tùn àṣepọ̀ lọ bẹ káàrẹ̀ òwò kú ọdún wo kú ìyèdú ẹ̀mí rẹ kò ṣọdún wá tún ṣàmọ́dún o ẹ̀yin tèmi ìgbàre o ìbámi kí olólùfẹ́ ra o kí n dẹ̀ bá mi láìkì fídíò o ọjọ́ ayọ̀ tí náà á dé o àrójú àyíbá ń ṣe o ìhókùn ìhọ́ra ọmọ tìdí sí àjẹ.